Èmi ni olóyè Ọ̀túnba Olúòjé ti ìlú Òjé-Ìpẹ̀tù. Ọ̀tún ọba Olóòjé Ìpẹ̀tù. Ibo ni ìlú Òjé-Ìpẹ̀tù wà? Ní pàtó báyìí, ó wà ní Ilé-Ifẹ̀. Báyìí. Tó bá ṣe sọ̀rọ̀, ààfin ọba Ilé-Ifẹ̀ àti Ilé-Ifẹ̀ ọ̀la wà lọ́wọ́lọ́wọ́. Bẹ́ẹ̀ni. Ó gbé yín pa láti ìlú Òjé-Ìpẹ̀tù wá sí ààfin ọba. A wá rí ọba Olúfẹ̀ fún ìdí kan àti òmíràn lórí ọ̀rọ̀ ìlú náà ni àbádé, torí ẹ̀dá kan ò gbọ́n tán, àlẹ́ kí mọ̀ tán, so ìdí ẹ̀ la fi wá lórí àwọn ètò kankan. Àmì. Ayọ̀ ni. Ayọ̀ la máa retí. Ayọ̀ ni. Àmì. Ẹ ṣeun gan. Àrò báwo ni ó dẹ̀ ń jẹ nǹkan múrẹ́múrẹ́ bẹ̀ yẹn, ẹ pẹ̀lẹ́. Orúkọ mi ni Olóyè Àrò ti Òjé-Ìpẹ̀tù, Olúòjé Òjé-Ìpẹ̀tù. Láti Kogi ni mo ti jẹ oyè wá, torí business ló gbé mi dé Kogi, àti ibẹ̀ ni mo ti jẹ oyè. Mo ti jẹ oyè Àrò kó tó di pé ẹ̀kún omi tó ṣokùnfà àti àwọn Fúlàní tán dà wá láàmú ló jẹ́ kó olúkálùkù wa ká fọ́nká ká wá sí ilẹ̀ Yorùbá padà. Èmi gẹ́gẹ́ fúnra mi mo ṣe wà àti ìlú Òṣogbo ni mo ti ṣẹ̀ wá, tí mo ti jẹ́ pé business ló gbé mi dé ọ̀hún, tí wọ́n ti fi mí jẹ oyè Àrò Olúòjé Òjé-Ìpẹ̀tù. Lẹ́yìn ìgbà tí ẹ wá ṣe kúrò ní ilé ẹ̀kọ́ tó ẹ ti ṣe padà wá sílé, kí ni àwọn ohun ìdàgbàsókè tàbí ohun tí ó ṣẹlẹ̀ sí ní ẹ̀rí tó ń ṣẹlẹ̀ ní wípé kọ́lọ́run ọba k'Olódùmarè kó ṣàánú wa. Àwọn èèyàn wa, àwọn tó ṣẹlẹ̀ pẹ̀lú wa ní Kogi pẹ̀lú àwọn Fúlàní àti ẹ̀kún omi jẹ́ kó ọ̀pọ̀lọpọ̀ wa fọ́nká. Àìsẹ̀ ń sanra wa jọ nípele sípele ni. Àmọ́ níwọ̀nba àgbà yìí, Ọlọ́run ní kí a rí ẹni fún wa ní ààyè tá a tẹ̀dó sí lónìí. Iná ni òkú Ọ̀mọ̀ni. Kábíyèsí òkú Ọ̀mọ̀ni ló fún wa láàyè tó fàyè gbà wá, tó ní wí kí ká wá tẹ̀dó sọ́dọ̀ àwọn. A sì dúpẹ́ gidigidi gan lọ́wọ́ wọn láti jẹ́ pé wọn ò fẹ́ jẹ́ kí ọmọ Yorùbá ká fọ́nká, wọ́n fẹ́ jẹ́ ká wà lójú kan, ká sì fi ìfẹ́ àti ìrẹ́pọ̀ ká fi wà. A dúpẹ́ gidigidi gan lọ́wọ́ kábíyèsí òkú Ọ̀mọ̀ni àti kábíyèsí Ilé-Ifẹ̀ tí wọ́n fún wa ní àǹfààní láti jẹ́ wípé káwọn fẹ́ jẹ́ kí ìlú wa kó tẹ̀dó. Ọ̀rọ̀ Elédùmarè kò ní jẹ́ kí Ilé-Ifẹ̀ dàrú. Ìyá yìí èmi ní ní àwọn èmi bá wọn bẹ̀ wọ́n pẹ̀lú àwọn èrè Orúkọ mi ni Erelu Lillian Alẹ́rínú Ojúkọ̀nayé, Erelu Òjé-Ìpẹ̀tù. Ẹ sọ fún mi báwo ni Olúòjé àti Àrò báwo ni wọ́n ṣe jẹ́?
Wow, kábíyèsí o. Ọba Adéyínká Adéṣínà Ọbáwálé, àwọn ni olóòjé ti ìlú Òjé-Ìpẹ̀tù Òkú Òmọ̀ni Ifẹ̀ North in Ọ̀ṣun State, tí èmi sì jẹ́ Erelú wọn. Ìgbà tí wọ́n wà ní Gàdúmọ̀, ọba Gàdúmọ̀ àná wọn ló fi wọ́n jọba Yorùbá Gàdúmọ̀ ní Kogi State, that's ní Lọ́kọ́jà town. But along the line, ibi tó jẹ́ pé bẹ́ẹ̀ lèmi ń gbé, ibẹ̀ ni mo ti mọ̀, ibẹ̀ láti mọ́ra. And along the line, ilẹ̀ wọn ilẹ̀ tí wọ́n fún wa, first of all, ogun flood kọ́kọ́ dé, ó gba half of the land níbẹ̀ yẹn. Pé Ọlọ́run ló kílẹ̀ kí flood yẹn tẹ̀ gba gbogbo ilẹ̀ yẹn tán lọ́wọ́ wa. You understand? Then secondly, ní apá ibẹ̀ yẹn, ó sì wọ́n ṣe máa ń wo Yorùbá. Wọ́n ní àwọn Yorùbá, àwọn àwọ̀ pé àwọn máa ń wọ̀n bíi pé Haúsá làwọn apá ibẹ̀ yẹn. You understand? So if you are about Yoruba in that area, they don't recognize you like that. She understand. So and along the line, a lot of things come up. Tàbí pé a ní láti padà wálé. Torí pé kí ni ilé wa ní ìlú Ifẹ̀. Mo Yorùbá tó wà ní every places in the whole world. This is our ancestral Ifẹ̀ ní gbogbo láti wá. So we now look at okay, but then to sọ pé ètà ṣe ń lẹ́yìn tó. And let's go back to our hometown. Kalabita tiwa. That is why we are here today. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, adúpẹ́ pé a mọ bí ta tiwa. She understand. So that is why we are back to our hometown. Jẹ́ ká kúrò ní Kogi State ni. Ọ̀túnba ọmọ bọ́ọ̀lù Ọ̀túnba ọmọ ìdíjà tó jẹ sálúrì. Èmi ni olóyè Ọ̀túnba Olúòjé ti ìlú Òjé-Ìpẹ̀tù. A wá rí Ọbalúfẹ̀ fún ìdí kan àti òmíràn lórí ọ̀rọ̀ ìlú náà ni àbádé, torí ẹ̀dá kan ò gbọ́n tán, pàdé kí mọ̀ tán. So ìdí ẹ̀ la fi wá. Ọmọ bọ́ọ̀lù Erelú. Ìpínlẹ̀ Adé, that's Kogi State àti lára àwọn nígbà yìí. Wẹ́ Ọlọ́run àjẹ́ kó dáa fún yín o. Ní ṣubú dànù. Ọlọ́run tó ti ń fàyè gba ọba yín á túbọ̀ máa fàyè gbà á. Níbi tọ́rọ̀ ẹ̀dẹ́ẹ̀dẹ̀ dúró báyìí, Olódùmarè á tún bá mi gbé lọ́wọ́ sókè. Kò sí ẹni tó wà láyé tí ò kì í lógun. Ṣé ẹ gbọ́ Yorùbá? Ṣé mẹ́ẹ̀ẹ́ta lẹ gbọ́ Yorùbá? Kò sí ẹni tó wà láyé tí ò kì í lógun. Torí Ọlọ́run tí gbogbo wa gan ń sọ pé Ọlọ́run òun gangan lógun. Nípasẹ̀ iṣẹ́ tí aṣẹ̀dáràn wá sáyé ó borí ogun. So tá a bá wá sọ pé àwọn ò ní lógun, ta la fẹ́ fi jọ. So just to tell you pé kò sí ní ogun tó lè dìde náà, ogun máa ń léyàn lédi ògo ni. Tí ò bá ti sógun, kò sógo. Bẹ̀tì ìgbà tógun bá dìde, that will make you kó máa sáré, ogun yóò gbọdọ̀ gbé ṣubú. Bó ti ń sáré lọ, ó máa lé ẹ débi ògo ẹ̀. Wọ́n á wá sá padà ẹ̀ pé kí ló dé tó ń lé arákùnrin ó mọ̀ kó máa lé débi ògo ẹ̀ ni. Òun bá má tiẹ̀ gbógun tì rárá, lágbára Olódùmarè. Kò sí gbogbo ẹni tí ó jí ní ojúmọ́ tó jẹ́ pé bó ṣe wulẹ̀ tí ìbá àkórò tó láàárọ̀, adùn ló máa ń gbẹ̀yìn adùn ló máa gbẹ̀yìn ràn yín. Ní kábàámọ̀ mú kàn ní kí n mọ̀ yín ni, torí ó lẹ́ni tá a máa ń bá rìn níbi apanipani, ó dẹ̀ lẹ́ni tá a ń bá rìn ayọ̀ ayoniyoni. Àsìkò tíyìn ẹ̀yin náà máa gbàdúrà fún ọba bí ọba mọ́ ṣubú. Tọ́ba ọba ti ṣubú, ẹ̀yin náà ò ṣubú nìyẹn o. Tọ́ba bá ti ń rise, ẹ̀yin náà máa continue láti rise together with him. So ẹni ìdí àdúrà, ẹni tó bá jẹ́ ilé wòlíì lẹ máa ń lọ, tó bá dẹ̀ jẹ́lé aláàfáà, tó bá dẹ̀ jẹ́lé àwọn aráabí ni mọ̀ tán máa ń fi àáké sí gbẹ́rẹ́.
ẹ make sure pé ẹ kún fàdúrà dáadáa pé ọba ò gbọdọ̀ ṣubú torí ogun dé sìn ni ogun máa lọ ẹgẹ́ tiẹ̀ kò sẹ́ni tó lógo tí ò lógun challenges yẹn máa rise up suddenly but tó o bá ti bojú ẹ̀yìn suddenly náà ló máa pòórá ó máa padà ìnídé tó a ti rí pé ọ̀gángan òun ò sojo ó bẹ̀rẹ̀ tó o bá sojo dáwà fi lè rí olórí ogun mú gbogbo ọmọ ogun tẹ ó ti tán nìyẹn o so in this case olórí ogun náà ò gbọdọ̀ sojo and I thank God for his life oh he has the brain he has the caliber and he has the shock absorber láti withstand whatever any challenge tó bá dìde ọlọ́run olódùmarè àtúbọ̀ máa gbé ẹ lékè ẹ ní ṣubú dànù lágbára ọlọ́run olódùmarè ọ̀tá ilé ọ̀tá òde ẹ máa lékè ní. ọ̀tá afinisun ọ̀tá ẹlẹ́jọ́ wẹ́wẹ́ ọ̀tá tó tiẹ̀ ti gé kú ẹni tó ti gẹ́jú ẹni tó tún wá dìde ogun sí ni ẹ̀yẹ máa jà kàrà ẹ̀. wá dà fún yín ẹ má dẹ̀yìn o what to believe lórí àwọn ẹlẹ́sìn kan yìí oníbíbélì àti kùránì wọ́n ti rí kùránì àti bíbélì wọ́n ti kó wa ní omi ọbẹ̀ lọ nínú bíbélì ẹni tó bojú ẹ̀yìn gbà yẹn pé òun fẹ́rẹ́ tó ń ṣiṣẹ́ ìyanu kí ló dà ó dọ̀gbun iyọ̀ so ẹ má wulẹ̀ bojú ẹ̀yìn just focus on where you are going who are the front this is the man at the front don't leave him don't distance him continue giving him support until it will get to its destination. Ọlọ́run àwa pẹ̀lú yín ẹ ṣé mo dúpẹ́ o ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ Erelu sọ̀rọ̀ wá. Okay, I welcome your greeting. Thank you, sir. Thank you. Yes, sir. I don't really. Okay, so you are. So really need much like so first of all, I want to this thing is about one and zero because I was going to Fulani ni wa wọ́n pariwo Fulani ni wọ́n lọ fún wa láti wọ́n ti gbórúkọ ní ẹ̀kú wa gbàgbé but I do tell them say no wọ́n ti bẹ̀rẹ̀ pé lọ́kọjà then wọ́n ti jẹ ọba Yorùbá ní àti ìpínlẹ̀ lọ́kọjà before the call then àwọn ẹ̀mọ́ ọ̀dọ́ wa yẹn kò í sí náà ẹni tó bá lẹ́nu méjì àfẹ́ta náà kò í sí bẹ́ẹ̀ rárá. So I don't really want to say much because Daddy mom. Erelu. Daddy. Let me just tell you the truth. Thank you, sir. Sorry. Ìtàn kò sí tí ò lè dálẹ̀ ọba yín ló fà. Àwọn àpè ní Gàmbàrí ó tó bẹ́ẹ̀ o. Why? Because erúkérú kan ò kì í tọ̀ ni o. Bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ kan kì í tọ́jú fún àgbàdì. Ọ̀ndà ẹni tó lọ sápamọ́ sí tẹ́lẹ̀ ó ti sọ ń dá olójúbò. Kódà kò sí nǹkan tá a lè pè Fúlàní ó dẹ̀ jọ Fúlàní tẹ́lẹ̀. Tó dẹ̀ mọ̀ ní pé olójúbò ń bọ̀ ní ìta kankan. Sí Ọlọ́run ló yọ́njọ́ tó máa jọba o. Mo sọ fún gbàdúrà wá bí níbi ìpínlẹ̀ ìṣègbàmí. Tó bá jẹ́ fún ẹni mú bẹ̀rẹ̀ kọ́ ló máa sọ̀rọ̀ lẹ́yìn. 10 o'clock la rí invitation ẹ̀ tẹ̀ mí lọ́wọ́ mo ti send many delegations to gbogbo agbègbè tó fẹ́ jọba ẹ̀. announcement lórí rédíò. mo ná announcement lórí rédíò. mo ní tó bá gbọ́ òun gangan mú kán nà kárí kójú ẹ̀ yíbò kó mọ̀ rí nà mọ́ but nígbà tó lójú ló máa ṣe wèrè ló náà aago 6 àdájí ló dé ládé aago 6 àdájí ó ní kílẹ̀ tó mọ́ bí òtí dádé gbogbo bẹ̀rẹ̀ wáyé níbi àwọn ọmọ tá a rán lọ àtàwọn ọlọ́pàá níbi àwọn adébẹ̀ ya á ní bàbá wọn àṣẹ ìkankan bí wọn àṣẹ ìkankan kẹ àwọn tí wọn àbẹ́ láti aago 8 àbọ̀ sí 9 gbogbo àgbègbè rẹ láti yípo á ní wọn àṣẹ ìkankan bí àfi bìrì a máa rí tàbá rí lórí Facebook gàdàgbà ó ti dádé láago 6 àdájí olórí ìyá rẹ̀ kú ọyọ òwò àwọn èèyàn pè é Fúlàní máa ń pè ní Gàmbàrí ó tó bẹ́ẹ̀ torí abẹ́ ẹni tẹ́ ẹ lọ sá sí ni. And I met him one-on-one. Me, as an Obalufe, told me. I met him for about 3 times. That to resolve the issue. Kí la fẹ́ gbà ló wà lá. Ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ló jàgídíjàgan all the time. Lọ́wọ́lọ́wọ́ sí ẹni tó pẹ́ jù náà ló lo 100 years. Pé ó pẹ́ jù orí rẹ̀ jọ́ dẹ̀rọ ọmọ rẹ̀ tọ́jú ẹ̀.
ló 100 years àwọn bàbá ńlá wa àwọn ìyá wa ń lo 130 142 ìyá tó bí dádì mi he spent 124 years kó tó papòdà but wàhálà ká kó sọ́kàn sìn ó ti pọ̀ jù ó ti ẹ̀yin obìnrin especially ẹ̀ fi wá lọ́kàn balẹ̀ ẹ̀yin náà ní ẹ̀yin ní gbogbo obìnrin kọ́sà. ok ìwọ máa fi yàn lọ́kàn balẹ̀ wà á kọ́kọ́ nífẹ̀ẹ́ lọ́kàn balẹ̀. bàbá mi yọ. àbí bàbá wa ọ̀rọ̀ ló dé lẹ́yìn o. Ògbó ìbò bàbá. Kí ni wọ́n sọ? Bàbá kọ́ ní o. Ok, I'm on the road. One drop. Èrèlú ṣe. Ó bàbá ló jẹ́ òjòkó. So in this case, ohun tó bí ìtàn pé ìfitẹ́ ti wá nì torí ibi tí bàbá ẹ̀ ti lọ gòkè ni kò ń ṣe bẹ̀rù yẹ kó gbàgòkè. Kò sẹ́ni tó máa bọ́ọ̀ ní sọ̀tẹ̀ tí pé àkojú rẹ̀ gbogbo ẹ̀ nìyẹn. Ó ti parí ẹ̀ ìgbà tó ti wá lòun padà yìí. Ó wá dàbí ìtàn ọmọ onínàkúnà tó balẹ̀ bàbá ẹ̀ ní ó ta gbogbo ọ̀rọ̀ kò ti rówó. Ó lọ láìmọye ọdún nígbà tó ná owó tán ó padà wálé. Àwọn ẹbí wa ní láyé ẹ gbọ́dọ̀ jẹ́ wọlé o kò lè wọlé bàbá ẹ̀ ní ẹjẹ́ ó wọlé ẹ faṣọ ògo wọ̀ ọ́ àti faṣọ ògo wọ̀ ẹ́ kò ní kú kò ní sá kò ní dẹ́ni àná Ọlọ́run Olódùmarè ábò máa gbé ẹ sókè gbogbo ẹ tẹ́ẹ̀dẹ̀ wà lábẹ́ ẹ̀ náà ẹ̀ ní kú rèwerèwe o Ọlọ́run afáyè gbà yín gbogbo tó ń wù yín ò ní pa yín gbogbo tó máa pa yín ò ní wù yín lágbára Ọlọ́run Olódùmarè ẹ máa máa ṣe jẹ́ kí bàbá ò ní ṣe coronation ìtàn 10 years anniversary ló gẹ̀ẹ́tì ẹ̀ àrísọ́ gbogbo iṣu yẹn wà déwájú bàbá lè súre fún ẹ ádàmọ́ ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ thank you all right so all is well with you. Amen, sir. Thank you, sir. Èmi àti àwọn community wa torí ìjọ tí mo kọ́kọ́ wá sí ilé amú ajẹ́ àwọn wò pé at least a tún fìlì ibi tó ti wá díẹ̀ níwọ̀n bá kábíyèsí ẹ má bínú sí wa ẹ dákun ẹ. Tọ̀túntòsí ńlẹyẹ ní máa ń kórè wọlé ìwé mímọ́ náà dẹ̀ sọ ó nítorí pé ẹ ṣe èyí ó ní kólòbó òróró rẹ kì yóò gbẹ ó ní ìkòkò ìyẹ̀fun rẹ kì yóò ṣòfò èmi náà wá sọ torí pé ẹ ṣe yìí ẹ̀yin lè rí nírìí kó kéré ọ̀pọ̀ kéré lójú tèmi torí ọkùnrin tó bá ń sun rárá fún ọkùnrin ẹgbẹ́ àkọsẹ́ ló ń ṣe lágbára Olódùmarè ibi tí ẹ ti mú owó tẹ́ ẹ fi ra ohun tẹ́ ẹ gbé wáyé àpòbẹ ò ní ṣòfò ẹ ní tọrọ ná ẹ ní tọrọ lò ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mú lágbára Olódùmarè Ọlọ́run Olódùmarè tó ti ń fàyè gbà yín títí di àkókò yìí á túbọ̀ máa fàyè gbà yín ara yóò wà ní gbọ́fà orí yóò ní gbọ́fà omi ara àtẹ̀jẹ̀ ara yóò ní gbọ́fà gbogbo ẹni tó bá robi sí ibi abá o gbogbo ẹ bá rore sí náà ìrí abá o ẹ wá máa ga ẹ ní jábọ́ ádàkùn yín o lágbára tó láyé lágbára ọ̀lẹ́ ìta ọba adéyẹyẹ nìkan ìdúrósì ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì lágbára arúmọlẹ̀ odi pọ̀tún ìgbà arúmọlẹ̀ odi kò sí mo fi ṣàdúrà fún yín lónìí gbogbo tí mo wí lónìí Olódùmarè bá mi wọlé àṣẹ náà tó mo padà gbà sí ẹ káàbọ̀ ẹ pẹ̀lẹ́ ẹ ṣé thank you all right. Pẹ̀lú ìfẹ́ tí wọ́n fi gbà wá pẹ̀lú àṣìṣe tá a ti ṣe ìjọba ìṣèlú sọ pé ẹ̀yọ́ ọmọ mi tọ́ ẹ̀sìn àṣìṣe ẹ̀sìn gbà wá ní tọwọ́ tẹ̀sán àdúpẹ́ ọlọ́run ọdún kẹ̀kẹ́ ń wà ní yọ agbára ọlọ́run ilẹ̀ kò ní dàrú dàrú gbogbo tó ń bọ̀ ayé lórí wa ọlọ́run sọ ilẹ̀ gbogbo àwọn ọmọ yín lọ́nà ìṣẹ́ fún wa. Ẹ ṣé thank you Ọ̀tún you don't have any comments. Nàdájú ká ẹsẹ̀ ojúlé lọ́ta. Tẹ̀ ìtọ́ka wà. Nípa ìtọ́ka wà náà bíkìtì wa pé ọba ló kù wá pé a máa wọlé. Pé ẹ̀rọ àwọn èèyàn sí wa. Pé àwọn ipò yìí wọ́n kéré jù fún pálásì ní.
mo dúpẹ́ gidi gan. àjọ níní o mi nìkan kọ́ gidi gan a lè dúpẹ́ lọ́wọ́ gbogbo olóyè náà àti kábíyèsí èèyàn yà one of our kábíyèsí níbẹ̀ yìí àwọn bàbá rẹ̀ àwọn síbí ìmáàmù Ifẹ̀ ni so aláàjì ìlú alópọn so àwọn bàbá tán jókòó yìí ló àwọn bàbá ní ìlú Ìrẹ́mọ nìyẹn. Ó sọ bẹ́ẹ̀ last time. Ó ti dà àdúrà wa gbà. Ọ̀tún èmi náà appreciate kò sí wàhálà we are all together ìkànnà ìjọ gbogbo wa ṣe gbọ́ bí ọmọdé bá ti mọ ẹsẹ̀ lẹ́sẹ̀ kò sí ìgbàgbà fẹ́ẹ́ nípa kíkàjù náà lọ. Kò sẹ́ni tí ò kì í ṣẹ̀ àwa ìjọ ń ṣẹ̀ lójoojúmọ́ torí omi àtẹ̀jẹ̀ náà ló ń rọ̀ lára wa Ọlọ́run ló forí jì wá so that does not even mean pa gbọ́dọ̀ di anybody sínú bó bá ṣe nǹkan kan sìn àwìrì art ìdílé tàwa rẹ̀ ti rí àti ẹgbẹ́ náà ló bá sí we are all human ẹgẹ́ tiẹ̀ Ọlọ́run nìkan lọ́ba tí ó kì í ṣẹ̀ òun lọ́ba tó máa ń ṣe sẹ́ni tó máa ń ṣe bí Ọlọ́run so nídìí èyí we are together feel free to come here any moment time nínú kábíyèsí lè rìn ẹ wá bí anytime feel free don't be afraid. Okay? God bless you. Kí wá ní ohun tí a ó máa retí lẹ́yìn tí ẹ ti ṣèpàdé yìí? ayọ̀ ni ayọ̀ la máa retí ayọ̀ ni. Àmín. Lẹ́yìn ìpàdé tí ẹ ṣe pẹ̀lú ọba Ifẹ̀ yìí lẹ́yìn ìpàdé yìí kí ni tí àwọn ọmọ ìlú Ìjẹ̀bú kí ni kí wọ́n máa retí? Ní ẹ̀yìn ìpàdé tá a ṣe ní ọ̀dọ̀ Ọba Olúfẹ̀ lónìí a mọ̀ wípé ó ti ṣèso re ó ti ṣèso dùnú gbogbo ìfojúsùn wa ó ti wá sí ìmúṣẹ ìlú Òjé-Ìpẹ̀tù ó ti dúró ó dẹ̀ ti stand kí gbogbo àwọn ọmọ tó jẹ́ ọmọ Òjé-Ìpẹ̀tù pátá tí a ti fọ́nká kúrò láti Kogi bẹ́ẹ̀ bá ń gbọ́ mi lọ́wọ́ yìí kí gbogbo wa ẹ jẹ́ kí a padà sílé ayé ti wà ìwá ayé ti gbà wá gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá à ń fẹ́ ó ti wá sí ìmúṣẹ ọkọ̀ ojú òní tiwa ọ̀rọ̀ òní dojúrú gbogbo wa pátá ẹ jẹ́ ká jọ gbéga ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ ìtẹ̀síwájú ilẹ̀ Ifẹ̀ kò ní bàjẹ́ ìtẹ̀síwájú Òjé-Ìpẹ̀tù náà ò ní bàjẹ́ ọkàn wọ́n balẹ̀. Nǹkan tá a wá ṣe ní ààfin Balùfẹ̀ ni wípé a wá kí bàbá wa like what I said pé ilé wa la wà yìí ìlú wa la wà yìí so a wá pay homage fún ọba Lúfẹ̀ àti fún gbogbo àwọn ọba lọ́ba àwọn ọba tó wà ní agbègbè Ifẹ̀ ṣe understand òun la wá ṣe lónìí a lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àti wọ́n ní òsínléyà jẹ́ ń lo èdè wa because I'm from Okun in Kogi State wọ́n ní òsínléyà ṣùgbọ́n àwa òsínléyà ní pé amọ̀lé bàbá àdẹ́sọ́mọ àlè so àwọn náà dẹ̀ gbà wá tọwọ́ tẹsẹ̀ wípé àwọn ọmọ wa tó ti sáko lọ ní prodigal son prodigal children so we're back to our hometown now. So that's why we're here in Obalufe's palace and to God be the glory. To Olódùmarè be the glory. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè, adúpẹ́ lọ́wọ́ àwọn alálẹ̀ Ifẹ̀. Adúpẹ́ lọ́wọ́ Ifá, adúpẹ́ lọ́wọ́ nǹkan tó fi tẹ ìlú Ifẹ̀ dó. So that's why we're here and to God be the glory. Wọ́n dẹ̀ gbà wá tọwọ́ tẹsẹ̀. Kí wá ní lẹ́yìn ìpàdé a lot torí wípé bó tẹ̀ jẹ́ pé àwọn kan fẹ́ fa ìlú Òjé-Ìpẹ̀tù sẹ́yìn wọ́n gbìyànjú gan láti fa wọn kódà wọn ò fẹ́ kó dúró ṣùgbọ́n nǹkan tẹ́yìn gbàgbọ́ lẹ́yìn ni pé ẹni tó wá máa ganá kò easy kí wọ́n máa dé ibi tó ga kò easy wọ́n gbọ́dọ̀ gbẹ́dẹ̀ even àwọn tó súnmọ́ ẹgbẹ́ náà máa gbẹ́dẹ̀ èèyàn yẹn jù ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé at least we are almost out of it àti kò nínú ẹ̀ díẹ̀díẹ̀ a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè so lágbára Ọlọ́run tí Òjé-Ìpẹ̀tù tó bá ti dúró tó a lot of things torí pé kí ni àwọn tí Ọlọ́run kó tó yí olú òjè ká they are who is so to believe in development
particularly in Nigeria, even in Brazil, they are ready to invest in Ojepetu land. Tí wọ́n yí pé àwọn tó ń fà wá sẹ́yìn tí mi ò fẹ́ dárúkọ lórí afẹ́fẹ́, you understand, by now abàkọ́tà sọ ẹ̀kọ́ là máa sọ nípa ilẹ̀ Ojepetu. But èyí dúpẹ́ lọ́wọ́ ọba òkú òmọ́ni tó gbọ́ àtọwọ́tẹsẹ̀ náà. Dẹ̀ pé a lot of things rọ̀ mọ́ wọn ní pé kíní kan báyìí dípẹ́ no ó rí future nínú Ojepetu. So a lot of development ló wà on ground àti design kalẹ̀. But I believe pé lágbára Ọlọ́run díẹ̀ ló kù. Chogoma pick up. I don't want to. Kábíyèsí Olódùmarè, àṣẹ o, àṣẹ Èdùmàrè, àṣẹ. Ẹ ṣé adúpẹ́. Lẹ́yìn tí a ti rí ìdojúkọ tó lóyìnbó ń pè ní attack tí àwọn kan ti kó wọn wá sí ilé ọ̀dọ̀ mi láti ìlú Mọdákẹ́kẹ́ tí wọ́n sì yìnbọn fáwọn èèyàn mi, ṣàwọn èèyàn mi léṣe. A ti gbé ìgbésẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n tí a rí pé àwọn ìjọba ti lọ́wọ́ sí i. Bó tiẹ̀ pé ẹ̀sùn tán fi kàn wá ni wípé Fúlàní ni wá, táwọn dẹ̀ kì í ṣe Fúlàní. Ṣùgbọ́n a ti wá bá àwọn bàbá wa ní Ilẹ̀ Ifẹ̀ tí àwọn náà sì mọ̀ ìgbà tá a jẹ ọba, tí gbogbo ìgbà tá a jẹ ọba kò sẹ́yìn wọn, tí wọ́n sì ti ń bá wa dá sí i, tá a sì nígbàgbọ́ pé yóò yanjú láìpẹ́. Bá a ṣe ń sọ̀rọ̀ yà wà nínú ààfin kábíyèsí ọba Ìdòwú Adédiwúrà Ọọ̀ni Òde tó jẹ́ ọba Lúfẹ̀ tilẹ̀ Ifẹ̀, ibẹ̀ la wà báyìí. Ohun tá a wá ṣe lọ́dọ̀ kábíyèsí ọba Lúfẹ̀ ni pé nígbà àkọ́kọ́ tí mo yọjú sí wọn nígbà tí àwọn ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ tí a wá sọ́dọ̀ wọn ni wọ́n ní àwọn fẹ́ rí àwọn ìlú Ojepetu, ṣùgbọ́n gbogbo àwọn ìlú Ojepetu náà ni wọ́n wá rí bàbá lónìí tí wọ́n sì sọ ẹ̀dùn ọkàn wọn fún bàbá, tí bàbá sì fi ń dá wa lójú pé Ilẹ̀ Ifẹ̀ ò ní bàjẹ́, pé bá a ṣe sẹ́rí wálé ó dùn mọ́ wọn nú, ó sì dùn mọ́ bàbá wa Ọọ̀ni náà nínú, pé ṣùgbọ́n àwọn ó wá bí aáwọ̀ náà bí ó ṣe dópin. Kábíyèsí lẹ́yìn ìpàdé ẹ wá ní ìyá máa ń ti kéde kí gbogbo ọmọ ilẹ̀ káàkiri rẹ̀ nípa ìsìnkú lẹ́yìn tí wọ́n ti lè fi ọmọ rán lọ́lọ́mọ nípa rògbòdì àti àwọn tó kọ́ tẹ̀sí tó kọ́ nípa ìlọ́lẹ̀ wọ́n ti ṣe pé àwọn yẹ kí ìlú yẹ kó ti rí ojú ní ọkọ̀ tó tutù pé wọ́n ti ká máa retí lẹ́yìn ìpàdé. Ẹ ṣé bàbá wa ọba Lúfẹ̀ àti kábíyèsí bàbá wa Ọọ̀ni olórí ayé gbogbo, àwọn náà ni aláṣẹ Ilẹ̀ Ifẹ̀ àti àwọn ìjòyè tó kù. Ohun tá a máa retí náà ni èsì ayọ̀, ká máa gbé ní ìrẹ́pọ̀ nínú ìfẹ́. Mi ò sọ wípé ọba Mọdákẹ́kẹ́ ni mí, mi ò sì sọ wípé èmi lọba Òkú Ọ̀mọ̀nì. Òkú Ọ̀mọ̀nì ò sì sọ pé òun fi mí jọba, bó ti jẹ́ pé mo ti jẹ ọba fún àwọn Yorùbá nílùú Gàdùmọ́ ní Kogi ká tó dé. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ bàbá wa ọba Lúfẹ̀ mo ò fi ipò mi, mo ò fi ṣòfò. Ipò tí mo wà náà ni wọ́n sì ń pè mí. Nítorí ìdí èyí, bí gbogbo wa ṣe wà, ọmọ Ọọ̀ni ni gbogbo wa, ọmọ Ọọ̀ni ni gbogbo wa, Ọọ̀ni ló ní wá, ó ló nílẹ̀, Ọọ̀ni ló nílẹ̀ ní gbogbo ibi tí wọ́n ti ń pè ní Ilẹ̀ Ifẹ̀, ilẹ̀ Ọọ̀ni ni. Ọọ̀ni ló lè sọ fún wa pé ẹ dúró, Ọọ̀ni ló lè sọ fún wa pé mo yọ yín kúrò lọ́mọ, ẹ kúrò. Ṣùgbọ́n bàbá wa kì í ṣe irú èèyàn bẹ́ẹ̀. Tẹ́ bá gbọ́ nínú ọ̀rọ̀ tí bàbá wa ọba Lúfẹ̀ sọ lẹ́ẹ̀kan, wọ́n sọ síwájú pé ó ti dé, ó ti padà dé náà nìyẹn. Àṣìṣe tó ṣe lákọ̀ọ́kọ́ ó sì ti ṣe àtúnṣe, a ti gbà ẹ́ gẹ́gẹ́ bí ọmọ nítorí pé ọmọ náà ló jẹ́, kò jẹ́ bí ó ṣe jẹ́. Èsì ayọ̀ náà ni kí a máa retí.
kí ni àwọn tàbí ìlànà fún àwọn òṣèlú tó wà ní àmọ̀ràn mi ni pé kán jẹ́ ká fira wa ṣẹyọ kan, ká ṣera wa ní òṣùṣù ọwọ̀. Nígbà tí mo jẹ ọba Yorùbá ní Gàdùmọ́ tá à ń pè ní Olúòjé tí Òjé-Ìpẹ̀tù Yorùbá Community Gàdùmọ́ ní Kogi State, mo gbé àwọn ìgbésẹ̀, mo lọ káàkiri kó àwọn ọmọ Olúòjé jọ. Ṣùgbọ́n ṣe mọ̀, kò sí bó ṣe fẹ́ kóyàn jọ, ọ̀tẹ̀ ò lè má sí. Àwọn ọba kan ti jẹ síwájú mi nínú ìran Olúòjé tó jẹ́ pé wọ́n padà gbógun tì mí wípé sóun ló máa ṣe, sóun ló máa ṣe. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà màá tún gbà wọ́n nímọ̀ràn ni pé kán tún jẹ́ ká sọra wá dẹyọ kan. Bí àwọn ọmọ Olúòjé ṣe wà káàkiri náà ni mo ṣe ń kó wọn jọ papọ̀ pé ká lè máa ṣe ọdún kan tí ó pa gbogbo ìran Olúòjé pọ̀, gẹ́gẹ́ bí àwọn Òwu náà ṣe máa ń ṣe ọdún tó ń pa gbogbo ìran Òwu pọ̀. Tí mo sì lọ bá bàbá wa ọba Oyèlúdé Màkámá Olówù tìlú Kúta tó sì gbà mí nímọ̀ràn. Bàbá náà sì dúró tì mí. Ṣùgbọ́n ṣe mọ̀, kò sí bá ṣe fẹ́ ṣe, ọ̀tẹ̀ ò lè má sí. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àmọ̀ràn mi fún ọ ni pé kán jẹ́ ká sọra wa di ẹyọ kan, ká lè máa ṣe papọ̀ gẹ́gẹ́ bí ìran Olúòjé tí ó jẹ́ bàbá kan lójọ bí gbogbo wa. àjọṣepọ̀ yìí túká Àṣẹ, iwájú àṣẹ. kábíyèsí kí a tó lọ ẹ bá wa sọ̀rọ̀ fún ọmọ jákèjádò Ẹ ṣé, mo dúpẹ́, mo ṣe ìwúre fún gbogbo ẹ̀yin ọmọ Òjé-Ìpẹ̀tù pátápátá, ẹ̀yin tẹ́ wà lókè òkun, lágbára Olódùmarè wọn ní fòkú yín ránṣẹ́ sílé, ẹ ní tójú ilẹ̀ mọ́lẹ̀, ẹ ní fẹ́ wọn lògbà. Gbogbo àwọn táwọn lórílẹ̀‐èdè Nàìjíríà náà wọn ò ní wówó tì, ogun ìdààmú kò ní kángun sí wọn, wọ́n ń jí ni gbé, wọ́n ń jí ni pa, kò ní kángun sí wọn, aburú kò ní wọlé tẹnì kọ̀ọ̀kan wọn. Eléyìí tí mo wí lónìí, Olódùmarè á mú wọlé àṣẹ. Owó náà fi ń lólé ayé, owó kò ní tán, kò ní wọ́n wọn, kò ní tán lé wọn, ajé kò ní wọ́n wọn, kò ní wọ́n gbogbo wa o. Á ràjé lò, á rówó lò, ìdààmú kò ní kángun sí wa. Ẹ ṣé, mo dúpẹ́.